Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Lọ́jọ́ kan mo tún ẹlẹ́mọ̀ dárí mi àtijọ́. Lọ́jọ́ kan mo tún ẹlẹ́mọ̀ dárí mi àtijọ́. Mo wọnú ìmúra kọ sílẹ̀ gẹ́gẹ́ bí mo lè ṣe gbọ́. Mo wọnú ìmúra kọ sílẹ̀ gẹ́gẹ́ bí mo lè ṣe gbọ́. Gbogbo bá ń tọ́jú báwa ní àrùn tàbẹ̀rẹ̀. Gbogbo bá ń tọ́jú báwa ní àrùn tàbẹ̀rẹ̀. Àwọn ọmọ kékèké nígbà náà tó lẹ́kọ̀ọ́ àpò Jésù. Àwọn ọmọ kékèké nígbà náà tó lẹ́kọ̀ọ́ àpò Jésù. Ẹṣin mi bẹ́ẹ̀ sílẹ̀ ló bá gbẹ̀rẹ̀ kékeré. Ẹṣin mi bẹ́ẹ̀ sílẹ̀ ló bá gbéra kékeré. Ìgbà táwa bẹ̀rẹ̀ sí díje mo ṣe rí i pé. Ìgbà táwa bẹ̀rẹ̀ sí díje mo ṣe rí i pé. Ẹ̀bùn tọ́lá ń fún mi Sáídì ló dàbí pé. Ẹ̀bùn tọ́lá ń fún mi Sáídì ló dàbí pé. Bí káfúrú mi kó wá ṣe ìtàgbò tèwé. Bí káfúrú mi kó wá ṣe ìtàgbò tèwé. Tó bá rò wá nídìí àdẹ̀sẹ̀ só. Tó bá tún yà rò wá nídìí àdẹ̀sẹ̀ só. Bàyà mi bá já o pé báwo má dẹ̀ ṣe ṣe. Ẹ̀rù ń bà mí, àyà mi já o pé báwo má dẹ̀ ṣe ṣe. Ṣùgbọ́n ìyá ayá mi ní mọ́tà ọ̀gá kan sọ pé ńgbà yẹn ìyá ayá mi ní mọ́tà ọ̀gá kan sọ pé sọ̀rọ̀ yìí mẹ́nu mọ́ òfọlá tó kù mọ́ ṣùgbọ́n sọ̀rọ̀ yìí mẹ́nu mọ́ òfọlá tó kù mọ́ kó má sọ fún torí tó bá gbọ́ kò ní fẹ́ bá abẹ́rẹ́ jọ. Àwọn òbí kì í sábà fẹ́ kọ́mọ ọkùnrin tọ́lárí bí iṣẹ́ tó lè tọ́lẹ̀ máa ń ṣe ni wọ́n rí bí iṣẹ́ tó lè tọ́lẹ̀ máa ń ṣe ni ṣùgbọ́n ọmọ Ọlọ́run tó dá wa ló mọ̀ tó fẹ́ fi ṣe ọmọ Ọlọ́run tó dá wa ló mọ̀ tó fẹ́ fi ṣe ẹ̀dá ọmọ tọ́lọ́run tó mọ̀ tó yẹ ni wọ́n gbọ́ tọ́lọ́run tó mọ̀ tó yẹ ni. Ìbá kọ́dá yé ẹjọ́ káyé lò ìbáṣẹ̀dá tó ti bẹ̀rẹ̀ gbọ́ o adúgbò ìbáṣẹ̀ wáyé wípé afẹ́rí láàrin o ó ṣe wá ṣẹ̀dá ó ṣe wá ṣẹ̀dá ìgbòho ayé tó tó aláìdé ara bá ń bí ọba ló péré ọba o ọba fún Jáyédé ọba borí Òṣùpá. Oh, many things. Àwọn ọmọ Bàbá fún jí mi sí ṣàgó. Ẹjọ́ wá ẹ mẹ́bà gbé o. àwọn ọmọ ẹ̀lànà yẹn kò sí ọ̀tá. Bàbá ń tọrọ àlùbáríkà níbi iṣẹ́ fújì. Ẹjọ́ kan bí tẹni tó dá sílẹ̀ ṣe. Bàrùsátì bàbá wa ti bẹ́ ní ìrọ̀rùn. Kátó wá fi tẹni tó kí lẹ́yìn ṣe. Kọ́nìtà ìlà bàbá wa tó ṣì bẹ́. Kátó wá fi tẹni gbé fújì sókè sí. Wọ́n sì wá ìdẹ́lúwà wà ó máa mọ́ borí. Ẹ̀jọ̀ bá ọmọ fújì mú sí ṣàrọ̀. Ẹ̀jọ̀ bá mẹ́gbà pé o. Bàbá ń tọrọ àlùbáríkà níbi iṣẹ́ fújì. Ẹgbẹ́ ká mi tẹni tó dá sílẹ̀ ṣe. Bàrùsátì bàbá wa ti bẹ́ ní ọ̀run. Kájúmọ́ fi tẹni tó kí lẹ́yìn ṣe. Kọ́nìtà ìlà bàbá wa tó ṣì bẹ́. Kájúmọ́ fi tẹni tó fújì sókè sí. Wọ́n sì wá ìdẹ́rùwà wà ó bá gbogbo.
Ayẹyẹ máa fẹ́ bọ̀ kọ́ orí ìfújò lẹ́lẹ́gbẹ́.
wọ́n ṣe lọ́jọ́ ẹ̀ kò lè dọ́gba nínú ìwọ̀n tó bọ̀. Ọba tó bọ̀ náà lọ ṣẹ̀dá ẹlẹ́yìn tẹ̀lé sí ọjọ́ náà. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.